wọ́n ní ìmọ̀ wọ́n lè ìmọ̀lẹ́ náà ni wọ́n ló jẹ́ wọ́n lè lẹ̀sìn wọ́n fi lè bẹ́ẹ̀ ni kìí ṣe líle èdè Yorùbá ni Mali ni Mali torí ayé Manza Musa of Mali òun ni Islam délẹ̀ Yorùbá Manza Musa òun ni àwọn Mali ló mú Islam délẹ̀ Yorùbá ni wọ́n fi ń pè lẹ́sìn Mali ẹ̀sìn Mali tó wá láti Mali láàfin sọ wípé gbogbo ilẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn ọba ló níbẹ̀ ọba ọba jẹ́ kèfèrí kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ abọrẹ̀ kò bá jẹ́ onífàlọ́ba òun ló nílẹ̀ ó ju ìmáàmù lọ nínú ìlú ó ju àfáà lọ nínú ìlú torí pé ilẹ̀ rẹ̀ ní mọ́sálásí dúró ilẹ̀ rẹ̀ ní ilé kéwú dúró ọba ló nílùú làwọn àfáà tá a bá ń bẹ ńlẹ̀ Yorùbá láàfi fi bí Islam ti ní a ṣe kánì bá nàbí ti ṣe ń gbọ́ ó dé Madina tọrọ bá wọn pé Yahudi ni wọn kó tó débẹ̀ kó tó yọ̀ǹda lé fún anabi ó sì lé ẹnì kankan nù Yahudi gbogbo wọn ní gbà láàyè kọ́dà wọn wọ mọ́sálásí yàtọ̀ fún lọ́rin tọ́já sí wípé Islam ló bí òdi òun láti lẹ̀ mọ́ ya lọ́bẹ̀ wọn ni gbọ́ mo ti lọ. ọba náà lọ sóògùn ó sóògùn ọ̀dára.